nígbà tí wọ́n wá fún títí Ayọ̀mí Sunday Praise tí orí gbẹ̀yà tí a ń tọ́jú rẹ̀ kí n sọ di pé ọlọ́jọ́ dé ó ti bá ìyẹn lọ ṣùgbọ́n eléyìí náà ní nílẹ̀ yìí ó nílò ìtọ́jú ẹ dákun ẹ ṣàánú mi àbúrò yìí tó sì tẹ̀lé Sunday Ayọ̀mídé ó ti ra admission ṣùgbọ́n ìrò tí mo lè fi tọ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́ Ayọ̀mí pọ̀ náà nínú ìrànlọ́wọ́ ẹ̀dá pẹ̀ ṣàánú mi kò tiẹ̀ dìde kó jẹ́ èèyàn gidi o. Ọmọ ti tó. Ọlọ́run ṣàánú mi kémi náà lè ṣàánú. Màá dirú màá dìgbà fún ẹni tó sùn ẹnì kankan wa mú. Ẹjọ́ ẹ̀yàn ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́. Ẹjọ́ ẹ ṣàánú wa. A nílò ìrànwọ́ gidi. Ọmọ mi ti tó. A máa dirú a máa dìgbà fún kò sí kankan tó máa ṣe wọ́n. Gbogbo ọmọ Nàìjíríà tí ẹ ní àǹfààní láti rí fídíò yìí wò mo gbàdúrà fún yín lórúkọ Jésù ẹ ò ní mọ sàárè ọmọ yín ò ní kú o. Tẹ́ ẹ bá gbàgbé mo gbé fídíò ọmọ ìyá ìjáde Sunday Adéwùnmí Ayọ̀mídé tí ó ní kidney problem nítorí pé kò tètè rí ìtọ́jú àtàrígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ilé ìsanwó lọ́mọ yìí jẹ́ Ọlọ́run nípè. Ẹ tún wo ọmọ wọn míì tún lélẹ̀ àwọn tẹ̀rù bí ẹ̀gbọ́n yẹn pé Ọlọ́run dẹ̀mí ẹ̀ sí kó lè ṣe dáadáa fún wọn. Eléyìí tẹ̀ ń wò yìí láti ọmọ ọdún 3 ni mọ́tò ti kọlù lọ́nà skul bó ṣe wà nísìnyí ọmọ 18 years ni o ọmọ ọdún 18 òun lẹ̀ ń wò yìí. Mo máa ń rọ gbogbo ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ó wá kọ ọmọ kan fún ìyá ẹ̀ ó kù ọmọ kan fún ìyá ẹ̀ báyìí òun náà lè rí tó jókòó síbẹ̀ yẹn ìjọba mi gbé kámẹ́rà sójú ẹ̀. Pẹ̀lẹ́ ó kù ọmọ yìí ọmọ ẹyọ kan tó kù fún ìyá èrè o tó jẹ́ pé àwọn tó ń wojú ọmọ yìí ló ti wá ní admission school wo ni orí admission sí ó ti rí school ó ti rí admission sí Ọ̀ṣun State University báyìí kò sówó tó máa fi lọ sí school òun ni mo ṣe ń pe gbogbo ọmọ Nàìjíríà pé ẹ jọ̀ọ́ ìyá yìí àwọn ohun fámìlì yìí kí tí wọ́n má gbé nínú ayé gbogbo owó lẹ fẹ́ fi support ọmọ yìí bó dẹ̀ jẹ́ pé ẹni tó lè sponsor ẹ̀ náà ni ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín nǹkan tọ́lọ́run bá ṣe fún yín no amount is too small ẹ jọ̀ọ́ ẹ bá mi ran àwọn fámìlì yìí lọ́wọ́. Ṣé kí n wá sọ nǹkan tó bà mí nínú jẹ́ jù ọmọ tó ṣaláìsí ọmọ wọn tá a gbé jáde tó ṣaláìsí orí ilẹ̀ ibi tán sin ọmọ yìí sí àwìn ni o. Àkọ́bí arábìnrin yìí tó kú ní oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí inú igbó kìjikìji tí wọ́n sin sí náà là ń lọ yìí o nítorí pé àwọn ẹbí arábìnrin yìí wọn ò kọ́lé bẹ́ẹ̀ náà ni wọn ò sì ralẹ̀ nítorí pé owó tó yẹ kí arábìnrin fi ṣe nǹkan re orí ọmọbìnrin eléyìí tí mo sọ pé mọ́tò gbá nígbà tó wà lọ́mọ ọdún 3 náà ni wọ́n ná lé o. Ìwọ tó rí fídíò yìí wò jọ̀ọ́ kò sí ohun tó kéré jù láti fi ran àwọn ẹbí yìí lọ́wọ́ bẹ́ẹ̀ dẹ̀ rèé ẹ jọ̀ọ́ ẹ tún bá mi share fídíò yìí bóyá yóò kan àwọn aláàánú arábìnrin yìí lọ́wọ́. Ẹ wò inú igbó náà láti dé yìí o ọwọ́ yín tẹ́ fi ń sẹ́ǹdì owó tẹ́ fi ń share fídíò yìí ní orúkọ Jésù ẹ ò ní fi sin òkú ọmọ o. Ẹ wò inú igbó níbi tí wọ́n sin ọmọdékùnrin yìí sí Sunday Adéwùmí sí òun náà láti dé yìí o ẹ rí bó ṣe jìnnà tó sì gbòòrò. So inú igbó bíbá yẹn wá sí sí àbí. Kí ló dé tó fi jẹ́ pé inú igbó báyìí náà wá sin ẹ̀gbọ́n ẹ̀ sí. Ìgbà tá ní option kò síbòmí tá fẹ́ sin wọn sí kò sí lé ní ànílé kọ̀ọ̀kan sí bíbá so torí ẹni tó dẹ̀ ní ká wá sin wọn síbẹ̀ ó kàn fi bò wá láṣìírí ni pé kọ́kọ́ ibi kan fi sùn sí oní tó bá yá ká wá sanwó. Ok àwìn báyìí ni ó kàn sí fún yín pé kẹ́ sín síbẹ̀ láwìn pé tó bá yá kẹ́ fóun lówó. Bẹ́ẹ̀ni. Ó yá má sunkún mọ́ pẹ̀lẹ́.